Ọlọ́run dá ilẹ̀ Yorùbá fún wa ní mímọ̀ ẹ má yẹ kó pa ntá ní mọ́ ẹ má yẹ kó pa ọ̀rẹ́ mọ́ alára ntá ni wọ́n ti gbarẹ́ àwọn tí ò ta Ògún bàbá wọn àwọn làgbọ́ta yìí tẹ́ẹ̀ta káǹtì Ògún bàbá gbogbo ọmọ Yorùbá ló ní àṣírí kan ní ilé wọn ẹ lọ wò ẹ lọ wádìí bọ̀ nígbà tẹ́sí ń dé ìmí ó lọ dáná sun ṣùgbọ́n àwọn á ní pé à ń dáná sun wa àwọn èèyàn wa náà ń dáná sun ìyàtọ̀ sí yẹn ewé pín àwọn àgbàlagbà wọ́n máa ń lò fún àgbàlagbà kékeré wọ́n máa gún wọ́n á pò mọ́ṣẹ́ wọ́n á ń pè kí ọṣẹ dúdú wọ́n á ní kí wọ́n máa fi wẹ̀ tí wọ́n bá ti fi ń wẹ̀ làákàyè á máa jí ẹnìyẹnsìn làákàyè ọmọ yẹn yóò máa jí lẹ́yìn yàtọ̀ sí yẹn ewé pín wọ́n mọ̀ ṣe first in class bẹ́ẹ̀ni ewé pín yìí a máa ń gbó tí a bá gbó a máa fi iyọ̀ díẹ̀ sí ọmọ ní kéèyàn òun tí a bá ní àìsàn inú bí ẹsẹ̀ inú máa ń rún ní gbogbo ìgbà inú máa ń rún gbogbo ìgbà ọmọ á gbó ọmọ á fi iyọ̀ díẹ̀ sí wọn ní kéèyàn òun tó yà á múlẹ̀ kọ́ báyìí inú yẹn máa wà lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ náà ẹni ló bá rún báyìí tó bá pé mú gan tó bá gba ewé pín mú kọ́ gbó kọ́ fi iyọ̀ díẹ̀ sí kọ́ wá sẹ́ kó wá mú so ewé ẹ wá rí ewé ìbílẹ̀ yìí ó tún wá ní ìwúlò kan tí àwọn tí wọ́n ṣe Ifá wọ́n ṣe ọdún Ifá tó bá ti ká ìwé yìí tó bá fẹ́ pa ẹran Ifá yẹn òun náà á fi sí lẹ́nu ẹran abẹ́sí máa jẹ tó bá ti wá ń jẹ wọ́n máa di àwọn àbá wa ń gbà náà bọ́ ṣe ń ṣe nìyẹn wọ́n á di ẹran yẹn mú lẹ́nu wọ́n á wá du ẹran yẹn kí sì yẹn sìn tó bá du ẹran yẹn tán ó ní tí a máa ń fi ewé tó wà nínú ẹnu ẹran yẹn wọ́n wá gbẹ ewé yẹn padà lẹ́nu ẹ̀ kú yẹn àbájá ayọ ewé yẹn ká ayọ ewé yẹn ká ayọ yẹn kúrò ẹni tí ó bá rí yọ ó ní tí wọ́n fi ń ṣe ẹ dá àwọn àgbàlagbà wọn nílà káyè tiwọn ẹ wá wò pé kí ni tó dàpọ̀ mọ́ pé a fẹ́ pẹran a wá fi ewé sílẹ̀ náà á dì mọ́ a wá gbé apá pẹ̀lú ewé yẹn wọ́n ṣe àyè ewé yẹn wọ́n ṣe àtọ́jú yẹn nítorí ọ̀nà méjì ló yẹ pín sí èyí tó wà lẹ́nu ẹ̀ nígbà tó fi kú ọ̀tọ̀ la fi ń ṣe èyí tó wà tó gbé mì nígbà tó wá kú tó ta lọ yọ pàtàkì la inú ẹ̀ ọ̀tọ̀ nípa fi ń ṣe iṣẹ́ àṣírí àwọn àgbàlagbà lórí ọgbọ́n yìí àwọn tó bá ní sickle cell àwọn tó jẹ́ SSS yẹn tó wá ní sickle cell àbí àwọn tó jẹ́ pé wọ́n ní leukemia tí ò tí ì fẹ́jú kẹ́kẹ́ o tó ṣẹ̀ṣẹ̀ ń rámì kọ́ máa gbo ewé yìí pẹ̀lú mílíkì. ìlú ìyá dá púpọ̀. náà wọ́n máa nífẹ̀ẹ́ ara ó pọ̀ Yorùbá dá púpọ̀ àṣà tó dá ni àṣà tó máa dá ni Yorùbá ẹ lọ wo ọmọ Yorùbá tó bá pàdé ọmọ Yorùbá ẹgbẹ́ kò ní sáyé larúkọ ọmọ lórí náà. bẹ́ẹ̀ni ẹ pẹ̀lẹ́ sà. òun náà sọ pé sà òun náà sọ pé sà. kí n sọ fún yín àwọn bàbá tó ti tó bí ọmọ 100 ọdún àwọn màmá bí ọmọ 70 years old wọ́n pè mí ẹ pẹ̀lẹ́ sà bàbá Fáṣùgbà ẹ kú iṣẹ́ Olúwa sàmúdà. Ìmílẹ̀ máa pẹ́ mà ìmílẹ̀ máa pẹ́ sà. Yorùbá Gidi TV. ẹlẹ́bẹ̀wọ̀n èèyàn wa yíká àgbáyé gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin alátìlẹyìn wa a mọ rírì ìmọ̀yì yín nítorí pé ẹ nífẹ̀ẹ́ ìlú yín tó èyí tá a tún mú wá lónìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wa yìí náà ni Yorùbá ń pè fún òmìnira Yorùbá ń pòǹgbẹ òmìnira síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kàkà kí wọ́n fira wọn sínú òmìnira Yorùbá wọ́n ń tira wọn bọnú ìnira ni lára àwọn òmìnira tí Dùmarè ti fún wa látòdì ọ̀run wá làwọn ẹ̀bùn ńlá tó fi jíǹkí wa nílẹ̀ Yorùbá nínú ẹ̀ láti lè tọ́ka sí ewé egbò ohun ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá táwọn kan máa ń pè ní sáyẹ́ǹsì Yorùbá láti fi gbé àwọn nǹkan tuntun jáde fún àgọ́ ara wa fún ìlera wa fún ìtẹ̀síwájú ọmọ Yorùbá èyí tá a tún mú wá lónìí yóò tún lágbára díẹ̀ o yóò dáa yóò sàn yóò dùn gbá pé kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ sì farabalẹ̀ láti wo fídíò yìí ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò Ọlákúnlé Fáṣùgbà ló kọ mi. lẹ́gbẹ̀ẹ́ mi ń bí bàbá aládò ti jókòó bá a ṣe gbin ìlú Ìbàrìbà wọ́n tún fẹ́ mú tuntun wá bàbá aládò ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe wo ló tù pẹ̀lú ìgbọ́dọ̀ Ọlọ́run àdúrà yẹn á máa gbà gbogbo ìgbìyànjú yín pátá ẹ ní bọ́ sílẹ̀ sí ìdèbùtì òfò gbogbo ń tẹ́ ẹ ṣe tí ẹ fi ń ran ọmọ Yorùbá tí ẹ fi ń ràn wá lọ́wọ́ pẹ̀lú ògbọ́dọ̀ Ọlọ́run àbáyé máa rí èrè dùn bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn. orúkọ tèmi ni Odùkọ̀yà Aládò
alága olùdarí iléeṣẹ́ aládò healing center àti iléeṣẹ́ Holy Peace Herbal Research Center tá a wà nílùú Abẹ́òkúta. Gbogbo àwọn èèyàn máa ti ń gbọ́ wa, àwọn tí ò tí ì gbọ́, àwọn tó gbọ́ ti ń ṣàlàyé fún wọn nípa àwọn oògùn wa tí ó ń ṣe iṣẹ́ wonders, iṣẹ́ ìyanu tí àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ lórí ẹ̀. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àbàyè tẹ̀ ń gbọ́ mi pátá, a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn ọ̀. Àmín. Mo kí yín o. Ẹ̀yin èèyàn wa, mo kí gbogbo ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ wà ní Indianapolis, ọ̀rọ̀ kan wà tó kàn yín gbọ̀ngàn. Ń pọ̀ lórí ẹ̀ o. Ṣùgbọ́n kẹ́ẹ̀kan fi tatí wéré ni. Kẹ́ lè mọ̀ yí pé ó ní nǹkan kankan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Indianapolis tí kò sì gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ní Indianapolis kí irú yín ọmọ gbọ̀n pa ẹ̀. Ìyẹn yín ọmọ Yorùbá tẹ́ wà ní Indianapolis ni mo bá wí. Àwọn àṣírí kan wà tá láti tú fún ẹ. Gbogbo ọmọ Yorùbá pátá tẹ́ wà ní Indianapolis. Ìyẹn bẹ́ẹ̀. Ó kan gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé náà, ṣùgbọ́n nídìí tí mo fi dárúkọ Indianapolis, à ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́. Bàbá Aládò, nígbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan, tá a kọjá lọ sí Ìbẹ̀rẹ̀kòdó lepers colony, ẹni tó ń pè bẹ̀ lọ, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé àìsàn burúkú ó kan burúkú àrùn ẹ̀tẹ̀ tí wọ́n máa ń fi sọ̀yàn àwọn dókítà tó ń tọ́jú àwọn tó ní àrùn ẹ̀tẹ̀ ní inú káàpù tí a ń sọ̀rọ̀ yìí. Wọ́n ti jó yé wa pé àìsàn burúkú ti fi àwọn èèyàn tó wà mẹ́rin. Pé ẹnu àkóbá tó ti kó bá wọn nìkan ni ò lè kú òun. Ẹni tọ́wọ́ ẹ̀ ti rí jẹ, ẹni tẹ́sẹ̀ ti rí jẹ, wọ́n ní bí ó ti wà nù. Àtàwọn ìṣòro àìsàn míì tí kìíní ti fà sí wọn lára. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ pa àìsàn ẹ̀tẹ̀ pé yẹn ti lọ. Èdè náà tí lè fẹ́ máa pè wọ́n ní adẹ́tẹ̀. Onípèníjà ara ni ẹja máa pè wọ́n. Ká má fi orúkọ burúkú pè wọ́n. Ní tí mo fẹ́ fà yẹn pé ń bọ̀ kù géńgé tá a dé ọ̀rá yìí. Labára wakọ̀ kan tí ń wa mọ́tò bọ̀. Èéfín gbalé gboko kí a ló dé. Irú ọkọ̀ yìí sì ń rìn gbòòrò. Ǹjẹ́ kílẹ̀ fi mọ́tò yìí ṣe wọ́n làwọn fi ń kó gi ní àtọ̀. Ọlọ́run gbàdúrà wa. Ní tí mo fẹ́ fà yẹn bẹ̀ pé àwọn èéfín yẹn ní ọ̀pọ̀lọpọ̀ míì tí ń dáná fàṣímú. Irú ìyẹn ọ̀tọ̀. Èéfín yẹn tó ń jáde nínú mọ́tò yẹn làwọn míì náà ń fàṣímú. Dírẹ́bà ọkọ̀ yẹn gan mọ̀ fàṣímú kò lọ́jọ́. Carbon kí ni ìwọ máa ń pè lẹ́nu? Carbon 4 oxide. Carbon dioxide. A tún lè pè ní carbon monoxide. Àwọn èyí tí àwọn atẹ́gùn tó kò dáa fára. Àwọn ìmíì tún wà lára ẹ̀ tó yẹ pé ń jáde látara èyí tí ò yẹ kó tó padà sínú mọ́. Irú èyí tó jáde látara mọ́tò yẹn, ìyẹn ní àwọn májèlé olóró burúkú nínú. Bẹ́ẹ̀ni. Ṣé rí àkọ́kọ́ náà ni pé ní tí tẹkinọ́lọ́jì ọ̀làjú tó bá mú wá fún wa, bó ṣe mú nǹkan ẹ̀ wá, ó ní àwọn àléébù díẹ̀díẹ̀ náà nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn àléébù yẹn àwọn tó ń ṣe, wọ́n á sọ pé àléébù báyìí ló wà ń bẹ̀ o, àléébù báyìí ló wà ń bẹ̀ o. But ìlú tó wá dágún kò jẹ́ káwọn èèyàn ó lè mọ̀ pé tá bá ti lo nǹkan yìí o, tó bá tásìkò báyìí ó ti expire o, ẹ lọ jù sọnù. Ìlú tó dágún ó fà yẹn. Then àwọn tí ó ṣe nǹkan tá nípa àkíní yìí da gẹ́gẹ́ bí àwọn òògùn tá à ń ṣe ń sin ẹ̀rọ òògùn míì tó jẹ́ òògùn olóyìnbó, wọ́n á ti kọ́ sílẹ̀ pé òògùn yìí dá fún kíní báyìí o. But tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó bí o fẹ́ lò fún ọkàn ni o, á ba kidney jẹ́ o, á ba liver jẹ́ o, wọ́n á ti kọ́ gbẹ̀ sílẹ̀. Nígbà tí pé tó bá mú dáadáa díẹ̀ wá, aburú tó máa pẹ̀lú ẹ̀ ó burú pọ̀, wọ́n á ti sọ fẹ́yàn. But nípa ti ilé ìta sọ nípa bóyá bẹ̀rẹ̀ náà nìyẹn. Then nípa ti eléyìí náà àwa èèyàn ká jìnnà sí gbogbo nǹkan báyìí. Ó bẹ̀rẹ̀ láti bí eruku, ẹ̀mí ń gbálẹ̀ nílé báyìí. Tó bá gbálẹ̀ tó bá gbé eruku sókè, tó bá ti bó sẹ́lómi ni mo bá bẹ̀rẹ̀ sí ní wúkọ́ ni. Ẹ̀mí ó lè kó sílẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní awúkọ́ ni. Àgàgà àwọn tó wà asthmatic tó pé wọ́n ní àwọn ikọ́ sèmísèmí. Tó bá eruku kò dáa fún wọn. Nínú eruku tó bá ń sọ yìí, eruku míì wà tó jẹ́ pé eruku tó burú tó jẹ́ poison. Eruku míì wà tó jẹ́ pé kò jẹ́ poison ṣùgbọ́n tó bá lè bọ́ sínú èèyàn lọ́kàn báyìí, ikọ́ dé, àwọn àìsàn míì dé, àwọn yẹn ká ṣọ́ra fún. Ibẹ̀ náà ti gbé sọ nípa àwọn air pollution. Níbi air pollution yẹn náà ni atẹ́gùn tá à ń fẹ́ yẹn tó bá ti lè gbé ìdọ̀tí mọ́ra tó bá kó sí yàn ní ọkàn, ó lè ba liver jẹ́, ó lè ba ẹ̀dọ̀ ó lè bà jẹ́, ó lè ba heart èèyàn jẹ́,
èèyàn ọkàn mo tó lè bàjẹ́ lára pọ̀ kò sí ẹ̀sìn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wúkọ́ tó wúkọ́ ó bẹ̀rẹ̀ sí fọ́ gbárí ó lè bẹ̀rẹ̀ sí pọ ẹ̀jẹ̀ so ìyẹn bẹ́ẹ̀ ìyẹn nípa àwọn eruku yẹn then nípa mọ́tò eruku mọ́tò tá à ń sọ yìí ohun tí ó ń gbé jáde gẹ́gẹ́ ẹ sọ carbon monoxide carbon dioxide gbogbo àwọn carbon tó ń jáde nínú ẹ̀yẹn poison ní fara because ìmí tó bá wọ ara tán ó máa ba ẹ̀dọ̀ á ba fúfúrú nù á bàjẹ́ ìmí tó bá wọnú ara tán á lọ papọ̀ mẹ́jẹ̀ á dẹ̀ pààyàn ṣẹ́gun jẹ́ nítorí máa ń tàn yín náà àwọn míì ń tàn tán gbé sínú yàrá tí ilé ẹ̀ bọ́ sínú tó pa ó dẹ̀ sùn wọn ọ̀dẹ̀ jí mọ́ wọ́n sùn sí yàrá ó dẹ̀ pa wọn ò jí mọ́ so gbogbo ilé ní ká ṣọ́ra fún nítorí pé àlàáfíà ó ṣe pàtàkì gbogbo nǹkan tó yẹ pé dáadáa tá ń lò àwọn aburú díẹ̀ tó wà ń bẹ̀ ká máa mọ̀ bá ṣe ń kọ́ dáadáa ẹ̀ ká máa kọ́ aburú ẹ̀ ká máa ṣọ́ra fún. àwọn tó ń ṣiṣẹ́ láwọn ilé iṣẹ́ ńláńlá tó jẹ́ pé àwọn ẹ̀rọ ńláńlá tí ń lè fẹ́ wà àtàwọn tí wọ́n kúndùn láti máa fi sìgá tàbí nǹkan igi funfun tí ń sọkún náà tí wọ́n fi ń gbọ̀n òtútù nù. gbogbo ẹ̀ náà ni ó ní aburú àwọn tó dẹ̀ ṣe sọ fún wọn pé kí ni máa pa wọn kékeré wọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò sá fún. ṣe rí àwọn nǹkan tá à ń sọ nípa pé eruku sìgá èéfín oríṣiríṣi kò síbi tá a lè tí sí nítorí pé a ti wà nínú ẹ̀ ṣé ẹni tó mu sìgá lẹ́gbẹ̀ẹ́ nísìn a máa ní pé kó má mú nígbà tí pé àjọ rìn èkejì náà ni pé àwọn mọ́tò tó ń fẹ́ káàkiri kò sí bóyá ṣe bí mọ́tò tí wà bá tiẹ̀ ṣe a máa fa èéfín yẹn símú ni gbogbo àwọn nǹkan yẹn tọ́sìn tó ń wọnú ara ni àbáwọn tó ń ṣe iléeṣẹ́ ga iléeṣẹ́ ńláńlá tó pé èéfín ńláńlá ló jáde ńbẹ̀ ṣé a máa ní kó má ṣiṣẹ́ ńbẹ̀ ni nítorí pé bí ó ṣe ní aburú iṣẹ́ tó ń ṣe yẹn wọ́n ń jàǹfààní pé wọ́n rí owó níbi iṣẹ́ yẹn tó fi ń bọ́ àwọn ẹbí wọn ṣùgbọ́n tó jẹ́ pàtàkì náà ni pé tọ́sìn ni àwọn kìíyẹn àwọn poison ni àkọ́ ẹ̀ sára májèlé ni ṣùgbọ́n tá a máa fi yọ́ kúrò lára òun náà la máa gbìyànjú láti ṣe àwọn ẹ̀rọ ẹ̀ òun la máa ṣe ibẹ̀ ni a máa múra nípa àwọn ewé àti egbò ẹwà àpèjúwe ẹlòmíì ó mu sìgá ó dẹ̀ ṣe wá àwọn tó bá sọ pé máa mú wá nípa bàbá kan wà ní abúlé àwọn bàbá yẹn ti 100 years ó dẹ̀ ṣe ń mu sìgá ẹ̀mí ẹ̀ dẹ̀ ṣe wà kò kú kékeré bọ̀ kí ni bàbá yẹn ń lò tóun mọ̀ tí bàbá yẹn ń lò kò ṣiṣẹ́ lóyún tí bàbá yẹn ń lò ṣàmì ti yé ń sìn so eléyìí òun náà ni oògùn ìbílẹ̀ ló fi wúlò fún wa púpọ̀ tí ẹ bá ń lo àwọn oògùn ìbílẹ̀ tó máa ń detoxify àwọn poison ara ó máa ń fọ poison kúrò lára ìdọ̀tí kúrò lára á fọ kúrò lára ewé àti egbò wà fún un ṣé àwọn àgbàlagbà tẹ̀ ń wò lábúlé wọ́n máa fi tábà tó bá dẹ̀ rí wọn ẹ̀mí wọn máa gùn wọ́n máa mu sìgá tó bá dẹ̀ rí wọn ẹ̀mí wọn máa gùn. bẹ́ẹ̀ sì rí sìgá rè wọ́n ní wọ́n pààyàn kékeré. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pé bí sìgá ṣe rí yẹn ó láǹfààní tiẹ̀ ṣùgbọ́n aburú bẹ̀ ló pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àbáyé wọn máa mú wọ́n dẹ̀ ń gùn lẹ́nu. wọ́n mọ̀ ròyìn pé aburú sìgá yìí máa ṣe kékeré. bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n àwọn bàbá wa ṣé kì í bá kíndìnrín jẹ́ gan. ó ń ba fúlù tí ó jẹ́ lungs ó ń bàjẹ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn nǹkan tá a fi ń pa oró kìíní yẹn wà nílẹ̀ Yorùbá ṣé rí ilẹ̀ Yorùbá ẹnìkan pharmacist kan ó bá mi sọ̀rọ̀ láti Canada ó ń jẹ́ kó yé mi pé ní Áfíríkà Ọlọ́run jogún ewé àti egbò fún wa tó yẹ pé pharmacist lòun táwọn ọ̀dẹ̀ ti ṣe láti ṣàṣìlẹ̀ rí pé ó máa ń wọ̀rọ̀ ó wá ní gàgà wọn tó wá specify pé nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí o wípé a ní ilẹ̀ tó lè gbin gbogbo ewé ó ní but àìmọ̀ kan ó jẹ́ kó máa gé gbogbo ìdànù kúrò ní igbó ó ní àìmọ̀ kan ó jẹ́ kó máa sọ pé àwọn tó ń ṣiṣẹ́ ìṣègùn kó máa mójú kúrò lára wọn ó ní inú wa dùn púpọ̀ pé àwa á gbé ilé iṣẹ́ tó ń research àwọn ewé àti egbò jáde so nípa báyìí ewé àti egbò wà tó jẹ́ pé tí ẹ̀ bá jẹ́ tó ń fa ó ń ṣẹ́ níbi ilé iṣẹ́ tó ń fa eruku símú àbí èèyàn ní ó mu sìgá ni àbí ó ní ẹni tó mu sìgá lẹ́gbẹ̀ẹ́ tó bá ti ń eruku ẹ̀ bá sọ tó wọn máa lò wà tó yẹ pé kò ní jẹ́ kí aburú àwọn kan yóò lágbára lórí ẹ̀ jù tó ti yé ń sìn tẹ́lẹ̀ wọ́n sọ pé sìgá ó lè fa kánsà wọ́n ní eruku ẹ̀ ó lè fa kánsà eruku tobacco bẹ́ẹ̀ náà ní pé eruku ẹ̀ náà ó lè fa ikọ́ sẹ́mìsẹ́mì ó lè fa àwọn ikọ́ TB but àwọn ewé àti egbò àti àwọn máa lò fún àwọn àbáyẹn ń lò tẹ́lẹ̀ wọ́n fi ń gùn díẹ̀ ẹ̀rẹ́ ìyá obìnrin àwọn arúgbó tábà máa wà lẹ́nu ní gbogbo gbà tó ti yé ń sìn ewé àti egbò ni wọ́n ń lò sí so eléyìí ni a ní ká ṣàlàyé fáwọn èèyàn lénìí káwọn èèyàn ó jẹ àǹfààní ẹ̀ nítorí pé púpọ̀ tí ó máa ń fa ikú rèwerèwe òun náà ni wípé a kì í pọnmi lẹ́gbẹ̀ngbẹ́ wọ́n ní pé kí wọ́n gbọ́ prevention is cheaper than cure
and it's even more safer and better than looking for cure. So níbi eléyìí èyí tí wọ́n gbà àwọn èèyàn wa nímọ̀ràn ni pé gbogbo àìsàn tó bá ń ṣe àpáwátá ló ní ọ̀nà tá a fi ń kọ díẹ̀ tí òfin ní ṣe wá. Ewé àti egbò náà àbá máa ń lò ńgbà náà ẹ rí wọn tí wọ́n bá jẹ́ ọkùnrin tó bá ṣe ń wọ 90 wọ́n ṣe ń súnmọ́ obìnrin, tí wọ́n bá jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ agbára tó bá ṣe ń wọ 90 wọ́n ṣe ń ṣe àgbẹ̀ wọn máa ń lọ rìn bọ́ nísìkò kò rí bẹ́ẹ̀ mọ́ nítorí pé a kì í pọnmi lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Òun ló jẹ́ kí a fi bẹ̀rẹ̀ sí máa ṣe research lórí àwọn ewé àti egbò tó máa ṣe ìwúlò fún wa tó àbá ń lò ńgbà náà. Irú àwọn ewé àti egbò wo tàbí àwọn nǹkan wo lẹ lè tọ́ka sí fún wa bíi rẹ́mẹ́dì téèyàn lè máa ṣe fúnra èèyàn láti fi máa fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dà? Ní àkọ́kọ́ òun ló jẹ́ ká fi ṣe a ní oògùn mẹ́ta kan tó máa ń ṣiṣẹ́ fún nǹkan báyìí náà wò láti ṣe jáde. Òkè tẹ́ ẹ ti ṣe tó láti ṣe jẹ́ jáde ewé àti egbò láti jáde tí a bá ti ń lò kó lọ fọkànbalẹ̀ pé nǹkan tó ń jẹ́ organ tó wà nínú ara ẹ̀wọ̀n mẹ́rin kò ní dààmú. Ó náà pè kán ní organic organ powder. Ṣé rí organic organ powder tá a ṣe yẹn ó dáa láti kọ́ di àìsàn kíndìnrín, àìsàn jẹ̀dọ̀, àìsàn ẹ̀dọ̀, heart, lung pèsè àti àìsàn ojú, torí pé ojú jẹ́ ọba nínú ara. Tí èèyàn bá bẹ̀rẹ̀ sí lo oògùn tá a ṣe yìí pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run bá kò ní rí àwọn àìsàn burúkú tá à ń dárúkọ yìí. Organic ilẹ̀ pẹ̀lú. A pè ní organic organ powder. Ó wà lára àwọn ìdánwò. Ó yẹ kó wà níbí tí ó yẹ kó wà níbẹ̀ organic organ powder. Ṣé tẹ ìyá ìdọ̀ sí báyìí? Bẹ́ẹ̀ ni òun rèé òun náà ni organic organ powder. Ṣé rí organic organ powder yìí oògùn tó àwọn àgbàlagbà kì í fi ṣeré ni. Tí ẹ bá dé ọ̀dọ̀ wọn ẹ máa bá àgúnmi nínú ike bọ́ǹfìtà náà máa ń ṣe sí. Organic organ powder yìí agúnmúní. Agúnmú lẹ́yìn èèyàn máa lò ó ní ìrọ̀lẹ́ tàbí láàárọ̀. Ṣíbí kéré kan ní ìrọ̀lẹ́ tàbí láàárọ̀ ó ṣiṣẹ́ púpọ̀. Ṣé yóò fi fọkàn mi àbí yóò fòyín lá? Ìyá lè pẹ̀lẹ́ ẹ̀kọ́ ìyá lè pẹ̀lẹ́ ẹ̀kọ́ ìyá lè pẹ̀lẹ́ omi lásán kó tẹ̀ wá kóró. Ṣé yẹn lè fòyín náà? Ó tún wá dùn ìyá lè fomi la oyin la ó tún wá dùn. Tí èèyàn bá lò kò ní ní nǹkan tó ń jẹ́ àìsàn kíndìnrín, kò ní ní àìsàn ìpè liver, gbogbo organ tó wà ní ara kò ní sí dààmú lórí ẹ̀. Ó dáa púpọ̀. Bẹ́ẹ̀ nìkan bá ti wá ráwọn àpẹẹrẹ àìsàn tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀dọ̀ kíndìnrín kọ̀ọ̀kan báyẹn. Yes, tí a bá ní tí a ti wá ní àwọn àìsàn yẹn ó pín sí ọ̀nà méjì. Tí wọ́n yẹ pé ẹni tó ní kíndìnrín tí kíndìnrín ó ti bàjẹ́ pátá kò sí nǹkan tó lè túnṣe, wọ́n máa lọ fi bóyá artificial ni wọ́n máa lọ fi síbẹ̀ ni àbí kó máa pààrọ̀ ẹ̀mí ẹ̀ ló máa ṣe nìyẹn. Bó tó yẹ pé kíndìnrín méjì ni Ọlọ́run fún wa ní nǹkan ní méjì tí ẹ bá ní ojú kan ní orí ọmọ ẹ bó ṣe lè bá lo kejì. So tó bá ti wá rí bẹ́ẹ̀ ó máa lo eléyìí kí èyí tó ti bàjẹ́ yẹn kó má bàa ba èyí tí ò ti bàjẹ́ jẹ́ ṣàmùjẹ́sìn. Bọ́dọ̀ pé ọ̀nà kejì wá ní pé pé kíní yẹn ó kàn wíìkì ni kò yí bàjẹ́ òun ni kó máa lò. Ó lè túnṣe. Kidney problem ni o, hepatitis tó máa affect liver ni o, àbí ọkàn ni o, àbí ìdásímì ni o, pẹ̀lú gbọ́dọ̀ ó kájú ẹ̀. Ìyẹn míì tí wọ́n bá fi rẹ́ tán bá rí epo sí mọ́tò bẹ́ẹ̀ wọ́n tún ra kinní kan báyìí tán pè ní injector cleaner. Wọ́n á rà á sí i. Bẹ́ẹ̀ bá lè ra injector cleaner sínú mọ́tò mo rò pé kó lè rí i. Organic organ cleanser mò ń wò yìí. Bẹ́ẹ̀ni, so iṣẹ́ tí àwọn organ ara ṣe pé èèyàn máa wà dáadáa ṣe àmì tí ń sìn. Ṣe rí prostate ara organ kan ni pé ibà ìdísà ìlú wa ẹ pé gbogbo ẹ̀ ló ní òun láti bẹ̀rẹ̀ sí ní wú tó bá bẹ̀rẹ̀ sí ní tí àti ń dàgbà ó máa bẹ̀rẹ̀ sí máa wú ó bẹ̀rẹ̀ sí máa wú ó bá ti wá ń wú yóò máa blọ́ọ̀kù ibi tí ìtọ̀ ń wà because kí prostate yẹn ó kàn dàbí kíní báyìí ni kí pipe tó wà lórí ẹ̀ àbí kó lè kó dára bẹ́ẹ̀ tó bá ti wá ń wú máa tẹ̀ mọ́wọ́ ara ìtọ̀ ń jáde dáadáa ó ń pè é sítọ̀ náà nìyẹn. Ìsétọ̀ Yorùbá ń pè é. Sítọ̀ ni so prostate enlargement ni but tó wá enlarge náà nígbà míì ó lè padà di cancer tó wá ti pẹ́ jù lára so àwọn oògùn tí a fi ń tọ́jú ẹ̀ rẹ̀ tó pé tó wá jẹ́ pé èèyàn ti wá ní àwọn ní kó máa lo organic organ ó máa lo abioticin ó lè máa lo lego mixture. Abioticin ẹ̀yin náà lẹ ṣe. àwọn aláṣẹ abioticin ó máa lò ó so ó máa jẹ́ kí èèyàn ó wà dáadáa so ní àwọn ilẹ̀ Yorùbá a ṣe Ọlọ́run fún wa ní ẹ̀bùn tó pọ̀ Ọlọ́run tó bá ní àwa Ọlọ́run nífẹ̀ẹ́ jù kò sí irọ́ nínú ẹ̀ tó òòrùn bá ràn kò ní le jù tó tútù bá mú kò ní le jù ẹ lọ wọ wọn bòmíì ṣùgbọ́n wọn bòmíì tí wọ́n wáyé pé
wọ́n ṣe kíní yẹn wọ́n ń jẹ̀ràn wa àwa fúnra wa àjẹ̀ràn àkàrà wa kún. So nípa báyìí a ti ń rí àwọn èèyàn tó ń bá wa sọ̀rọ̀ nípa pé research yẹn ká tẹra mọ́ torí pé àwọn rí àǹfààní jẹ́ ń bẹ̀ nípa àwọn oògùn tá a ṣe jáde. òun ló ṣe mú wa lẹ́nu pé ká sọ̀rọ̀ nípa àwọn ewé mẹ́ta tá a kó sí orí tábìlì káwọn èèyàn tó lè jẹ àǹfààní lórí ẹ̀ torí pé àwọn èèyàn wọ́n máa dóde wá láti máa gbọ́ nípa àwọn ewé àti bá ṣe ń lò àti tá a fi ń ṣe. So ẹ wo ewé tí òun dání yìí wọ́n pè ní ìwé sandpaper tí ewé nígbà tí wọ́n wà ní school gbà kan tí wọ́n fẹ́ fọ blackboard láti lọ já ewé yìí láti já máa fi há bẹ́ẹ̀ fún ọ̀sán nípa blackboard yẹn àṣẹ máa mú èédú a máa fi kùn so tí wọ́n àti ó ṣe bẹ́ẹ̀ fún ṣùgbọ́n ewé pín. eléyìí ọmọ bá ní làpálàpá bẹ́ẹ̀ ni. òun náà fi ń sandpaper rí mi gbà náà mọ́ àgẹ́gẹ́ igbó tí ó bò ní o. ṣe rí iṣẹ́ tó wá ń ṣe pọ̀ ń tẹ́ ẹ sọ yẹn ara iṣẹ́ kan tó jẹ́ kí mo fẹ́ sọ pa ẹ̀ gan òun lẹ sọ yẹn ẹ máa wọ wọn ilá tó máa ń ṣàwọn èèyàn ilé alápàdé àwọn ifo ni o tó wà ní níbi àlùtẹ́ láti lè mú ewé yìí ẹ fi gbó kó mi ewé yẹn kó ṣe síbẹ̀ tẹ́bi omi láti ṣe sínú ẹ̀ a máa mú òrí a máa wá po ìyẹn mọ́ ewé àtò yóò kó òrí àtòwé àtò àti kíní tó wà nínú bómúbómú bíi bọ́ọ̀lù yẹn tó bá ti lọ yẹn tó bá ti pò mọ́ òrí kó náà bá máa pa oògùn yẹn ẹ kókò ju méjì lọ sí mẹ́ta eléyìí lè máa fi gbó làpálàpá yẹn ewé pín wọ́n á fi gbó bẹ́ẹ̀ ó máa ṣe jẹ tó bá ti gbó tó bá ti bó ó máa ṣe jẹ ẹ wá mú òrí ẹ mú kíní èso bómúbómú tó bá ti mú èso bómúbómú yẹn wọ́n á ṣe kíláàsì dáadáa wọ́n á pò mọ́ orí yẹn kí o ti ń sìn wọ́n á fi máa ra yóò bá gbé kó mo máa gbé ló bá tán. a fi ń ṣe àwọn cream tí náà fi ń ṣe cream àwọn kìnìún ìyàtọ̀ sí yẹn ewé pín àwọn àgbàlagbà wọ́n máa ń lò fún àwọn àgbàlagbà kékeré wọ́n máa gún wọ́n á pò mọ́ṣẹ́ wọ́n á ń pè kí ọṣẹ dúdú wọ́n á ní kí wọ́n máa fi wẹ̀ tí wọ́n bá ti fi ń wẹ̀ làákàyè á máa jí ẹnìyẹnsìn làákàyè ọmọ yẹn yóò máa jí lẹ́yìn yàtọ̀ sí yẹn ewé pín yóò mọ̀ sí first in class. bẹ́ẹ̀ni ewé pín yìí a máa ń gbó tí a bá gbó a máa fi iyọ̀ díẹ̀ sí ọmọ ní kéèyàn ò mú tí a bá ní àìsàn inú bí ẹ sì inú máa ń rún ní gbogbo ìgbà inú máa ń rún gbogbo ìgbà ọmọ á gbó ọmọ á fi iyọ̀ díẹ̀ sí wọn ní kéèyàn ò mú tó yà á mú ní kọ́ báyìí inú yẹn máa wà lọ́lẹ̀ lẹ́kọ̀ọ́ náà. ẹni inú bá rún báyìí tó bá pé mú gan tó bá gbẹ ewé pín mú. kọ́ gbó kọ́ bu iyọ̀ díẹ̀ sí kọ́ wá sẹ́ kó wá mú. yóò ní tẹ́lẹ̀ so ewé pín wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe ewé ìjìnlẹ̀ náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà wọ́n máa gbó máa fi iyọ̀ sí wá ní kéèyàn ò mú. wọ́n ń ṣe ewé efirin wọ́n ń ṣe òun náà bẹ́ẹ̀ mo sọ yẹn náà rè wọ́n á gbó wọ́n á fi sínú ẹ̀ á jẹ́ kí ó wálẹ̀ yẹn ni ewé so ó dáa ó máa ń wù fúnra rẹ̀ gbogbo ilé tó bá dé ibi tó pé bí ilẹ̀ tó bá jí á wù fúnra rẹ̀ ó lè jẹ́ pé ewé tó pé kò jẹ́ bóyá pé ìkọ̀kan máa ń pa tó bá ti igi ẹ̀ tó bá gé igi ẹ̀ báyìí á tún máa wù padà ó dẹ̀ máa ń ní igi tí ó dáa ìyẹn nílẹ̀ wa ń bí àmọ́ bí ilẹ̀ kò ní ìṣeré so ìyẹn ní àǹfààní tó pa pé nílẹ̀ wa ewé ń wù síbẹ̀ ìyẹn nípa ewé pín táyé sọ nípa ẹ̀ náà ni pé kéèyàn mọ̀ pé ewé pín yìí ó dáa fún àìsàn inú ó dáa fún àìsàn skin disease ìṣẹ̀lẹ̀nsìn kòkòrò ara ó dáa fún ewé pín òun nìyẹn. then a fẹ́ sọ nípa ewé ọlọ́sán eléyìí wọ́n tún máa ń pè ní ewé ìyeyè ewé ọlọ́sán àwọn kan pè ní ewé ìyeyè ewé ìyeyè yìí wọ́n máa ń lò fún ìsọ̀yè náà ogun sọyè ìyá máa ń lò fún ìsọ̀yè ẹ rí i pé ẹlòmíì kò rí wò kí ń kàwé kò rí pé kò kàwé kò ń dúró lórí ẹ̀ tó bá ti kà báyìí ń sìn ó ti yé á ló ti yé òun tó máa béèrè ọwọ́ ẹ̀ ní lọ́wọ́ alẹ́ á lóun ti gbàgbé á ní adúgbò tó lọ gbé yẹn wò so ewé ìyeyè ni wọ́n máa ń lò sí. èmi náà pè ní memory loss tí wọ́n ṣàwọn èèyàn wọ́n lọ ṣàgbọ́n àgbàgbà náà ayé tó bá lórí àwọn kìnìún yìí ó jí ọpọlọ wọn pé dementia ṣé yóò ṣàǹfààní tó lè ṣe ó lè wúlò fàgbà ọmọdé nìkan. ó pọ̀ nígbà fi ń ṣe àwọn oògùn fún wọn náà ó fi ń sìn ó pọ̀ nígbà fi ń ṣe but irú ìyẹn ó
ó ti ẹlòmíì tiẹ̀ bí ó ní stroke òun ló fà á ó bẹ̀rẹ̀ sí gbàgbé nǹkan ẹlòmíì bí ó ní shock ló bẹ̀rẹ̀ sí gbàgbé nǹkan ẹlòmíì ní accident níbi accident gbáà ó bẹ̀rẹ̀ sí gbàgbé nǹkan ó pẹ̀lú tá a fi ń ṣe kò ń ṣòwò nìkan kí ti ń sìn kò ń ṣòwò nìkan náà ṣe irú ẹni bẹ́ẹ̀ a máa ní pé kó gbìyànjú kó lo lè gómi sọ yìí a lo lè gómi sọ yìí tó kó ní ọtọ́ bá ṣàgbọ́dọ̀ ọtọ́ bá gbàgbé àṣẹ tó pọ́n ní stroke àbí wọ́n á ní ó ní accident ó ní shock nígbà kan ni ẹlòmíì wà tó pé nǹkan ṣẹlẹ̀ ok ẹ wò for instance nísìn bọ́ọ̀lù kan gbé wá láti Mùṣín kí ló ṣe ni pé ó lọ bí ṣe ọ̀tọ̀ wá dé ilé ẹ̀jọ́ náà ilé yẹn á jóná wá kí wé yéé wé kí wá yìí ó parí pé ibẹ̀ sáré nìyẹn láti gbà yẹn kò lè rìn mọ́ ó máa ń sáré rìn tó bá lọ bí iṣẹ́ nígbà tí ó gbádùn tán tó gbé sọ́tù tó gbádùn tán tó bá rìn ó máa sáré ó máa jog so tó ń tó wá ṣe bẹ́ẹ̀ náà òun náà ti ní canvas ara yẹn á máa gbọ̀n báyìí kí ló fà á ní pé shock yẹn affect ọpọlọ yẹn so àwọn site tó gbé wọn jẹ́ kí wọ́n wà stable ní kí yẹn ó ti pabẹ̀ ó bọ̀ sí pipe bẹ̀yẹn ṣe because gbogbo báyìí lóko ta stable báyìí kọ́kọ́ ló ń ṣe ẹni mi yẹ pé ẹni máa ṣe báyìí ṣe ń sìn kí wọ́n á lè ṣe báyìí kọ́kọ́ ló fà kí wọ́n á ṣe pé wọ́n á dínkù lè stable mọ́ bí ti ń sìn kọ́kọ́ ló ti bàjẹ́ nínú ara rẹ̀ so tó bá ti wá rí bẹ́ẹ̀ combination àwọn oògùn wa ló máa lò lè go herbal mixture tá a fi tọ́jú ẹni tí mo sọ yẹn aládùn therapy then àwọn ewé yìí tí mo sọ yìí ó ní bá wa ṣe máa ṣe tí ẹ máa lò fún ìyẹn nípa ìbéèrè tẹ béèrè. bí èèyàn bá lè ṣe tàbí tí ò bá rí wèé ẹ lè bá ṣètò ẹ̀kẹ́ pàkéjì ẹ̀kẹ́ sẹ̀ǹdì ẹ̀ sí. orí ọlọ́run a máa sẹ́ǹdì a máa pákéjì a máa sẹ́ǹdì ẹ̀ sí wọn bá a ṣe máa ṣe fún àwọn oníbàárà wa tó ti mọ̀ wá nìyẹn. ṣé wàá rí ewé ìbéèrè yìí ó tún wá ní ìwúlò kan tí àwọn tí wọ́n ṣe ifá wọ́n ṣe ọdún ifá tó máa ti ká ìwé yìí tó bá fẹ́ pa ẹran ifá yẹn òun náà á fi sí lẹ́nu ẹran abẹ sì máa jẹ tó bá ti wá ń jẹ wọn máa di àwọn àbá wa ń gbà náà bọ́ ṣe ń ṣe nìyẹn wọn á di ẹran yẹn múlẹ̀ ni wọn á wá du ẹran yẹn kí sì yẹn sìn tó bá du ẹran yẹn tán ó ní tí a máa ń fi ewé tó wà lẹ́nu ẹran yẹn. wọ́n wá gbẹ ewé yẹn padà lẹ́nu ẹ̀ kú yẹn àbájá ayọ ewé yẹn tá a yẹ ewé yẹn tó a yẹ yẹ kúrò ẹni tí ó bá rí yọ ó ní tí wọ́n fi ń ṣe oògùn nìyẹn tó dáa fún ìlera àbí fún àlàáfíà ara ó dáa fún àlàáfíà ìgbàlá fi ń ṣe ìyẹn ní ara nǹkan tá a máa ń ṣe táwọn ọ̀rọ̀ pé aládùn idán ló ń pa ẹ̀wọ̀n tẹ́lẹ̀ bá lóògùn wa ní idán ni àwọn àṣírí kan nìyẹn. láì sì ṣẹlẹ̀ mọ́ kò nílò ọ̀fọ̀ kò sọ gbọ́dọ̀ ìṣọ̀fọ̀ a kì í pọ̀fọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ ni eléyìí báyìí tá a fi lè kún eléyìí tá a fi lè kún eléyìí nǹkan báyìí ló máa ń wà nípa research ẹ̀rẹ́ àwọn àgbàlagbà wọn nílà káyè tiwọn ẹ̀ wá wò pé kí ni tó dàpọ̀ mọ́ pé a fẹ́ pẹran a wá fi ewé sílẹ̀ náà á dì mọ́ a wá gbé apá pẹ̀lú ewé yẹn wọ́n ṣe àdé ewé yẹn wọ́n ṣe àtọ́jú yẹn nítorí ọ̀nà méjì ló pín sí èyí tó wà lẹ́nu ẹ̀ nígbà tó fi kú ọ̀tọ̀ la fi ń ṣe èyí tó wà tó gbé mì nígbà tó wá kú tó ta lọ yọ pàtàkì la inú ẹ̀ ọ̀tọ̀ ní ta fi ń ṣe iṣẹ́ àṣírí àwọn àgbàlagbà ni so ẹni tó bá ní ẹni àìsàn ní ara pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ewé àti egbò a ti gbìyànjú ẹ̀ débì kan a dẹ̀ tí ì dúró ó wúlò púpọ̀ kétié a ti gbìyànjú ẹ̀ débì kan ṣùgbọ́n a tí ì dúró nítorí pé ìmọ̀ ó lọ sáláwúrú nípa ewé àti egbò gbogbo tó wá ń ṣe ní àgọ́ ara Ọlọ́run dá ilẹ̀ Yorùbá fún wa ní mímọ̀ ẹ má yẹ kán pa ń ta ni mọ́ ẹ má yẹ kán pa wọn mọ́ alára ń ta ni wọ́n ti parẹ́ àwọn tí ò ta oògùn ọba wọn àwọn làbọ́ta yìí tẹ́ẹ̀ta káǹtì ogun bàbá. gbogbo ọmọ Yorùbá ló ní àṣírí kan nínú ilé wọn ẹ lọ wò ẹ lọ wádìí bọ̀ nígbà tẹ́sí ń dé ìmíì ó lọ dáná sun ṣùgbọ́n àwa ní pé à ń dáná sun wa àwọn èèyàn wa náà ń dáná sun so ìwọ tó bá ní kùdìẹ̀ ní àgọ́ ara pé nọ́mbà mi àbí kó yọjú sí iléeṣẹ́ Alado healing center tàbí Holy Peace Research Center ẹ gbà pé Ọlọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ nípa ewé àti egbò so nípa ewé ọlọ́sán òun lásán yẹn wọ́n pè ní ewé ọlọ́sán wọ́n dẹ̀ ń pè ní ewé ìyeyè ìta sọ́npa ẹ̀ náà ni pé ìyeyè yóò jẹ́ kí iye wa ó yè tí yàn bá lè lò ó so bá àgbàlagbà ṣe ń lò ní wọ́n á wá obì olójú mẹ́ta wọ́n á wá àtàrí kóró mẹ́ta wọ́n á ní kọ́ ọmọ yẹn máa jẹ́ máa jẹ́ pẹ̀lú ewé yìí ajẹ́ àti mú ewé yìí á mú ewé yìí á mú kóró mẹ́ta ọ̀mùnú ẹ̀ ló máa mú ètò àpò ìlọ́múnú yìí tó ò tí ì tó wá ti mú bẹ́ẹ̀ mẹ́ta lókè á fi àtàrí kóró mẹ́ta sí á fi ibi olójú mẹ́ta sí àwa jẹ. ní ẹlòmíì máa ti gbá àtàrí wíwá àtàrí
kò sí tó wà ní atare atare fúnra rẹ̀ èso igi ni bí ẹni pé àwọn jẹ ìbẹ́pẹ wá mú èso ìbẹ́pẹ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. wọ́n ti fi ẹ̀sìn ra ọ̀pọ̀lọpọ̀ ní yìí. pẹ̀lú wá ti rí bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n àníṣe bí àwọn ti sọ̀rọ̀ lórí kíní ni pé èmi ti rí obìnrin kan tó jẹ àṣejẹ yọ̀díyọ̀dí ìdí ẹ̀yọ ajẹ́lẹ̀ máa jẹ ó lè jẹ ìdí ẹ̀rẹ̀ wọlé ìdí ẹ̀yọ síta ìdí ẹ̀yọ síta àlójà àṣejẹ ní àṣejẹ tó dájú bí ẹ máa jẹ ìdí ẹ̀ máa wọlé. pé ẹni tó bá tí ìdí ẹ̀ bá yọ tó jẹ àṣejẹ yẹn kò ní ìdí kó lọ sọ pé tó wà báyé ìdí yẹn á wọlé ẹni ń ṣe àṣejẹ yẹn ìdí ẹ̀ wá wọlé wà òkè lẹ́yìn ìgbà ìlú amọ̀rẹ́ ẹ̀ kan wá ọ̀rẹ́ yẹn wá ní irú the same problem mọ́nà nítorí ó tẹ̀sí mọ́lẹ̀ wọ́n ti bá ṣe ògùn ẹ̀kọ́ gbé oníwọ̀n ní jẹ́ ó ní kíní kan fáyàfáyà ó ní fáyàfáyà ó ní fáyàfáyà nígbà tó yá wọ́n bá lọ bá gé ó kú o so nípa báyìí wọ́n ní pé kíní kan sọ àwọn èèyàn mi di ọ̀dẹ̀ nítorí bí àìnímọ̀ títí yẹn sìn. àwọn èèyàn kan sì gbé àwọn èèyàn wọn sì gbé wọn ò nímọ̀ so a ti sọ nípa ewé ìgbòho a ti sọ nípa ewé ìpín ewé kan tó wá fẹ́ sọ náà lọ́wọ́ náà ni pé à ń pè ní ewé ọgbọ́ àwọn èèyàn ti ń pè ẹ̀rọ bá mi gbé kékeré ewé ọgbọ́ ẹgbẹ́ àti pé nọ́mbà wa wọ́n ti ń pè wá nílé ètò yẹn sìn so ewé ọgbọ́ nílé yìí o àwọn àgbàlagbà máa ń kì wọ́n ní ọgbọ́ ó ní kó o mú tèmi gbọ́. àti ẹ̀mí kan náà ewé ọgbọ́ ló ní kẹ́ ẹ mú tèmi gbọ́ ewé ewúro ló ní kí ẹ mú tèmi rò ewé ewúro ló ní kí ẹ mú tèmi rò kò sómi kò sẹ́jẹ̀ ní gbúrè èso nínú gbó kò sómi kò sẹ́jẹ̀. àyìnlá mọ́ra ó fi kọrin bẹ́ẹ̀ ewé tó ń pè ewé ọgbọ́ yẹn rè ewé ọgbọ́ lè ṣùgbọ́n n fẹ́ fi ta àwọn èèyàn lọ́rẹ ewé ọgbọ́ yìí àwọn tó bá ní sickle cell àwọn tó jẹ́ SSS yẹn tó wọ́n ní sickle cell àbí àwọn tó jẹ́ pé wọ́n ní leukemia tí ò tí ì fẹ́jú kẹ́kẹ́ o tó ṣẹ̀ṣẹ̀ ń rámì kọ́ máa gbo ewé yìí pẹ̀lú mílìkì. àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ kọ́hún. inú ẹ̀jẹ̀ yes ó náà ni òṣìṣẹ́ wọn cancer inú bone marrow so ó nìyẹn so bẹ́ẹ̀ ni kí ọ gbó kó máa mú ètò mo sọ yìí àwọn ṣe research lórí ẹ̀ ṣe rí hemoglobin tó wà nínú àwọn oògùn tó ń ṣe yẹn ewé yìí rich nínú ẹ̀ ṣọ́n ti ń sìn ewé yìí ó rich nínú ẹ̀ kò lè sí nǹkan táwọn tá à ń sọ ìtọ́ ń ṣe yí pé àwọn kìnìún yẹn ń jẹ hemoglobin tó wà nínú ara lọ. ilé ìwọ̀n àwọn produce a máa pèsè nǹkan tó máa ṣe nìyẹn ṣọ́n ti ń sìn lórí ẹ̀kọ́ ni lórí research ni so ẹni tí ó bá jẹ́ àwọn mìíràn tó kó máa lọ pé ẹsẹ̀ ní gbogbo gbà ẹ máa gbó fún pẹ̀lú mílìkì díẹ̀. ẹni ẹsẹ̀ bá tó ń lò. náà àwọn tó bá ní ẹsẹ̀ ẹ̀ pé egungun máa sán wọn sọ́gun ní so egungun ni kò sí tó wà bẹ́ẹ̀ ju pé egun tó ń sán wọn yẹn kátẹ́gùn bá ti fẹ́ sí a máa ru wọn kó tó bá ti mú a máa ru wọn so ni ewé ìfi dáa fún adẹ̀yìnṣẹ́ lórí ẹ̀ ká máa padà fi sọ́ di capsule so àṣẹ ìsáyẹ ṣùgbọ́n a fi fọ́ọ̀mù èèyàn ní kọjá àǹfààní ẹ̀ tó ti pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ò ní dààmú so ewé ọgbọ́ lélẹ́yìí tí ó dà pọ̀ fún àlàáfíà ara so ẹ̀yin tí wọ́n á ń gbọ́ mi nílé gbogbo àìsàn káìsàn tó bá ń ṣe yín ní àgọ́ ara oògùn wa ti wà káàkiri ó wà ní Manchester ó wà ní London oògùn wa ti wà ní London báyìí wọ́n ti ń bàtí ní alágbàtà ń bẹ̀ oògùn wa wà ní Indianapolis gbogbo ẹ̀yin tí wà nílùú Amẹ́ríkà ẹ lọ sí Indianapolis nọ́mbà yẹn máa wà nínú ìṣòro máa kọ́ tó yẹn máa bá nọ́mbà yẹn ń bẹ̀ ẹ̀yin tí wà ní Amẹ́ríkà náà tí New York sómọ́dọ̀ tí ẹ lọ sí New York ẹ máa rá àwọn oògùn ara ń bẹ̀ ẹ̀yin tí ẹ wà ní Canada ẹ máa rí oògùn ara ní New York àti ìyẹn alágbàtà ní Canada à ń ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n fẹ́ máa gba oògùn wa afẹ́ká gbàgbé ìjọba nílùú yẹn kọ́ ọ̀nà tó bẹ̀ sí máa gbà gbogbo tó bá ti ń ṣe yín ní àgọ́ ara ẹ pe nọ́mbà mi 08028121088 08028121088 ẹ pè mí kájọ fún wa ní ìmọ̀ràn kájọ fún wa ní òye ìmọ̀ ń ṣára alẹ́ ẹnìkan àwọn òṣùpá alámọ̀ tán a lè kọ́ lọ́dọ̀ yín èyí náà lè kọ́ lọ́dọ̀ wa ẹlẹ́mìí nǹkan kan ò ṣe but kò ní fàyàbalẹ̀ gbogbo ìgbàgbé ara ń rò ó nígbà tó bá pò wà lásán gbà nítorí nǹkan kan ò ṣe ẹ̀ ò síkì
sáìn ìrònú nìṣòro rẹ̀. ẹ wo obìnrin kan ó yà ń complain ó yà ń kọ́ bàbá pè mí mo wá ní pé ẹni tó ṣe náà ni pé bóyá o ti wo menopause ó lóòótọ́ ni òun ti ṣe nǹkan oṣù tó ọdún mẹ́ta bóun ti wọ 55 years nǹkan tó ń ṣe é nìyẹn so wọn máa manage àìṣe nǹkan oṣù mọ́ yẹn olúfà ṣáàkùn ara house control ní kókó máa lò àwọn ìrírí inú tí ò jáde ara yẹn á bẹ̀ sí máa jáde so olúfà nìyẹn ẹbí nǹkan kéré ni ó lẹ̀ ti náwó ti gbowó lọ́wọ́ ẹ̀ àwọn tí ò mọ̀ tó ti tàn wọ́n ti gbowó jẹ lọ́wọ́ ẹ̀ so wọ́n tó bá ní kùdẹ̀kùdẹ̀ dára pé nọ́mbà mi kájọ sọ̀rọ̀ pẹ̀lú gbọ́dọ̀ lọ ẹ̀ ní ṣe àárẹ̀ tí ó gbóògùn àwọn oògùn abí máa ṣe ń ṣàlàyé lẹ́yìn kọ̀ọ̀kan màá ní kí n ṣàlàyé ẹ wo lego herbal mixture yìí fún ẹ tó máa wò mí fún ìgbà àkọ́kọ́ lego herbal mixture yìí oògùn àwọn ìran tiwa ni oògùn tó yẹ ń polówó ara ẹ̀ ni ewé àtegbò kan bẹ́ẹ̀. òun ni 100% ewé àtegbò ni tí ẹni máa ní ẹni àárẹ̀ tó bá dọ́dọ̀ wá ń gbà náà tá a bá ti bù fún yóò lálàáfíà nígbà táwa wá ṣe research lórí ìlànà àrígbé blood purifier ni. nígbà táwọn bá bá ọkàn bù fún yàn ni. àgbo ọkàn bá bù yàn. àwọn akọ́ máa ń bù wọn ní pé yá wọ́n bu àgbo fún wọn ti dé kọ́sà máa tó ilé àwọn máa bàgbó fún wọn. lọ́pọ̀ táyà kí ló ń ṣiṣẹ́ nù kínní láàrin pé blood purifier ni nígbà míì nínú ẹ̀jẹ̀ ẹlòmíì ìdọ̀tí ti wà nínú ẹ̀ nínú ẹ̀jẹ̀ ẹlòmíì ẹlòmíì ti ní infection rẹ̀ ẹlòmíì ti ní akọ ibà rẹ̀ ẹlòmíì ti súnmọ́ obìnrin mi tó kó ti kó àìsàn ń bẹ ẹlòmíì làágùn ẹlòmíì ti bọ́ sára ẹ̀ tó ti yẹ ń sìn ibi ìlàgùn lásán àwọn àìsàn tó ń transmit wà ń bẹ bó tí wàá lè bẹ̀rẹ̀ sí lulẹ̀ gómìnà sọ yìí pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run á dúpẹ́ fún ọlọ́run á gbà pé ọlọ́run fún àwa Yorùbá ní ìmọ̀ ọlọ́run fún wa ní ẹ̀bùn tó pọ̀ lego herbal mixture ó dáa fún àìsàn iṣan ara kí nǹkan kan máa rìn nínú iṣan èèyàn àbí iṣan yẹn ó dààmú ó lọ sí block ní o àbí ó ní blockages kan bí clot block ní o àbí ẹlòmíì ó block tó yẹ pé bóyá block yẹn wọ́n wá ní pé ọ̀rá ló di lego herbal mixture blood purifier ni pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀ máa dúpẹ́ fún ẹ̀dọ̀tí inú ẹ̀jẹ̀ inú iṣan ara bẹ́ẹ̀ ni ìyá wà dáadáa bẹ́ẹ̀ náà àwọn náà ṣe oskonto herbal flusher ẹ̀rí kó ìyálẹ̀ pé akọ̀ọ́lẹ̀ ẹ̀kọ́ pé kò wó ní kó ń complain pé ara ń wò wọ́n wà ókè nígbà ara wọn ò lélẹ̀ àwàrà ìsìn tó wọ menopause ni òkú tó wà máa lò rè a máa ń pè ní ètò máa ń fọ ìrírí inú àwọn ìyá wa tí wọn ò ṣe nǹkan àlejò mọ́ gbogbo ìdọ̀tí wọn jáde lára wọn yẹn tó ti yé ń sìn tí wọn kò ráyè jáde mọ́ oskonto ni wọ́n máa lò tí máa fún yín láṣìírí kọ́ṣẹ́ mọ̀ wípé àwọn obìnrin nígbà tó máa ń ṣe nǹkan oṣù ó máa ń bò wọ́n láṣìírí. oṣù ń bo obìnrin láṣìírí. ó ń bò wọ́n láṣìírí because tó wà nínú wọn pọ̀ tó jẹ́ pé ìdọ̀tí ni. ẹ máa wo obìnrin míì nígbà tí ó lóyún oyún bàjẹ́ lára ẹ̀. bóúnjẹ wá bàjẹ́ lára ẹ̀ yẹn àwọn díẹ̀díẹ̀ ó sì kù nínú ilé ọmọ ẹ̀. ṣẹ́rí ẹ̀ tó wá kù nílé ọmọ ẹ̀ yẹn tó bá ti ń ṣe nǹkan oṣù kò ní dà láàmú tó bá ti lè wọ menopause báyìí kí yàrá bẹ̀rẹ̀ sí dà láàmú. gbogbo àwọn remnant àwọn nǹkan tó ṣẹ́kù nínú ìyá tó wà nínú ẹ̀ àwọn nǹkan tó ṣẹ́kù tó ṣe tó ní bàjẹ́ lára ẹ̀ yẹn páàtì ọmọ díẹ̀ kékeré aṣíkù ń bẹ̀ ó lè máa wà láì fún dà láàmú nígbà tó ṣe ń ṣe nǹkan oṣù tó bá ti ṣe nǹkan oṣù mọ́ a máa dà láàmú. ẹlòmíì wà dé pé nígbà tó ń ṣe nǹkan oṣù ó ti lo oògùn family planning rèé bọ̀ nǹkan oṣù èdè kí nǹkan yẹn dà láàmú nígbà tó bá tó ṣe nǹkan oṣù mọ́ akọ̀ gbénu bẹ̀rẹ̀ sí ní ga family planning ijó ní ètò ṣe. abẹ ti máa ga náà bá tó ṣe nǹkan oṣù mọ́ so oskonto herbal flusher ó dáa fún un bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin tó yẹ pé tó bá rí lè yá jẹ nǹkan dúdùn bẹ́ẹ̀ ni obìnrin náà á jẹ nǹkan dúdùn oríṣiríṣi bọ́ iṣẹ́ àmọ́ ice cream náà mu chocolate náà mu candy so gbogbo ilé yìí ó máa ń fa gẹ̀rẹ́gẹ̀rẹ́ sí àgọ́ ara oskonto herbal flusher oríkèlè oskonto herbal flusher ó dáa fún pọ̀ òun jẹ́ kí inú ó ga ó lè máa ń yọ ọ̀rá ara ẹlẹ́ni ti sọ alábàádì níbi oúnjẹ tó máa ń jẹ aṣẹ́ lólómi adẹ̀ṣe ní oníhóró lóní capsule a tún ṣe ṣàgbàdéwé fún àwọn àgbàlagbà àmọ́rúgbó tàgbé ẹ̀rí ẹlòmíì kò tí ì dàgbà ó ti darúgbó ẹ̀rẹ́ ẹlòmíì á nípa àgbàlagbà ní mí ẹni kí ni èjì ẹ̀ á ní 54 ìwé àgbàlagbà ọmọ kékeré ni ẹ̀ nà nítorí pé ní àwọn bàbá wa tí wọ́n fẹ́ sọ pé ọmọ 60 wọn ni alágbájá wá ń bí orúkọ ìdáwà pé tó kó wò tí ì dàgbà ó sì kéré tó pọ̀ àwọn tó ń pè yẹn 120 náà wà so ṣàgbàdéwé ó dáa fún wọn jẹ́ pé ọkùnrin ó wà ní akọ bí ìbọn á jẹ́ kí èèyàn ó lè ṣe dáadáa lọ́dọ̀ aya ẹ̀ ṣàgbàdéwé oògùn ìbílẹ̀ àwọn bàbá wa ni pẹ̀lú oògùn tí yàrá bá lò oògùn tó ń polówó ara ẹ̀ ní àníṣẹ́ tí bàrẹ̀bá tó bá pé 100 ọdún yóò fi aya tuntun pẹ̀lú ṣàgbàdéwé àti pílà òpómúléró tí a bá lo méjì papọ̀ yóò wà lákọ bí ìbọn. táwọn oògùn oníwọ̀n yìí ò wọ́n. kò wọ́n ṣe ewé àti egbò ni ewé àti egbò ni
Ọlọ́run bá jogún ẹ̀ fún wa ni ẹ̀sìn àdẹ̀ fi ní ẹ̀yàn kankan lára. Sugarless therapy ẹ̀rí pé lèmi ló ní ìtọ̀ ṣúgà ó ń dà wọ́n láàmú òun bẹ̀rẹ̀ sí rú òun bẹ̀rẹ̀ sí ní gbẹ diabetes bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní rú òun bẹ̀rẹ̀ sí ní gbẹ òun tọ̀ àtọ̀jù ẹlòmíà ní kò ń tiẹ̀ ń tọ̀ àtọ̀gbẹ ilé ìníkẹ́ lọ́ra diabetes lè gbó sugarless ó gbóògùn ṣèbí sugarless diabetes à ń sọ yìí ni pé kó tó di diabetes ni pé pancreas à ń sọ yẹn òun ló ń produce insulin gbogbo ń tà ń jẹ tó ń convert tó ń padà sí sugar òun ló ń moderate ẹ̀ tó wá dé pé kí nìyẹn ò ti wá ṣiṣẹ́ dáadáa mọ́ ṣé àbí ti ń sìn sugar yẹn a máa fẹ́ tara so kí wọ́n á ṣe ní pé ká ṣe tó wáyé kí nìyẹn máa ṣiṣẹ́ padà náà ó lábí ṣe àwọn kan yẹn tàbí ṣe organic organ pé kí ni tí ó ń ṣiṣẹ́ pancreas tó ń ṣiṣẹ́ yẹn kó padà máa ṣiṣẹ́ lóògbà tó wà sí ìbàjẹ́ o tàbí pé ó padà ṣẹlẹ̀ ni o àbí pé ó kàn weak ni o kí wọ́n máa lo sugarless àti organic organ yóò ṣiṣẹ́ fún ṣé àbí ti ń sìn a ní aládùn therapy tí a ṣe tó yẹ pé ó ń ṣiṣẹ́ fún hypertension a ní pillar mixture òpómúléró a tún ní pillar powder tó yẹ pé ẹlòmíì ó kàn máa rẹ̀ láti bóbìnrin ṣe ni ẹlòmíì ààrẹ ò kì í jí bẹ́ẹ̀ méjì lè máa lò pọ̀ ó yẹ kí n wà lákọ bí ìbọn a lè máa ṣe dáadáa ṣe rí ewé àti egbò tí Ọlọ́run jogún fún wa a ní ògùn ojú kójú máa wo báyìí tá a pè ní ojú ẹ̀dán kì í fọ́ ìyẹn ní olive vision root powder tí ẹgbẹ́ tí ẹ bá ń lò kò pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá ojú ẹ̀dán kì í fojú tó wọ́n ní fọ́ o tí ẹ bá ní ẹni àìsàn ojú tó ń dà láàmú kó gbìyànjú kó kàn sí wa kó má bu rẹ̀ pa torí pé ẹlòmíì á ní kó bá òun yọjú wọn bá òun fọ̀ tó wá padà yọ tó wá dá padà síbẹ̀ kò ní dàbí tẹ̀tẹ̀lẹ̀ mọ́ o kò sí tí Ọlọ́run dá tẹ́lẹ̀ kan ní pé ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ yọ kúrò ṣé ká yọ ojú yẹn ká bẹ́ẹ̀ fọ̀ tó má yọ tó wá dá padà síbẹ̀ àṣẹlẹ̀ tẹ́ pé má lọ fọ̀ ọ̀dúrà oògùn yìí á ní ọmọ òun ní pé owó olóògùn ìbílẹ̀ ọmọ ní pé ṣọ́ọ̀ṣì àwọn ní káwọn má lo oògùn ìbílẹ̀ wọ́n ní wọ́n má lò ọba kó ọba ní kó bá wọn yọjú ọba kò lé wọn lọ́wọ́ nígbà táwọn ẹ bá fọ̀ tán bá dá padà síbẹ̀ ojú bàbá lásìkò ojú òpó kò tí ẹ̀ làwọn kò sí rí ọmọ ni so nípa báyìí ẹ jọ ẹ báyìí ká fi ẹ̀mí wa takáìtì o ojú òun lọ bá ara o wọ́n tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara tó yẹ pé o ti náwó títí o ti tán kẹlẹ ẹ rí i pé tí ẹ bá dọ́dọ̀ tiwa á fojú inú wò á fi tòde wò pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá ẹ̀jẹ̀ níwà bákan náà mọ́ a ní ògùn tó jẹ́ kí ọmọkùnrin ó wà dáadáa a ní ògùn tó máa ń jẹ́ kí obìnrin kó wà dáadáa nítorí pé nígbà míì obìnrin mi ò wà dáadáa kò jẹ́ kí ilé ó tò nítorí pé gbogbo ìgbà tí wọ́n bá ti pè é á rẹ̀ pé wọ́n fẹ́ fìyà jẹ ní ara máa ní ìyẹn la fi ṣe pillar for woman àwa ní ògùn kan tó pé ń tà lọ́wọ́ báyìí wàràwàrà òun náà ni a pè ní àgbo amúnútòrò yìí a ti ṣe sí capsule form tó yẹ pé obìnrin tó wà níbẹ̀ lọ́hùn fún ọmọ òun náà ní ta pè ní joy woman lápò capsule àgbo amúnútòrò fáwọn obìnrin nígbà tá a ṣe ògùn yẹn àwọn òbí wọn ò lè mú wọn ló le àá nìkan máa ṣe ni ó korò ó kan lẹ́nu débi pé ẹlòmíì á mú àmà ṣe kẹ́ni so aláṣẹ ní capsule ilé ìwà rọrùn láti lò kò dẹ̀ sí ìdààmú ọ̀pẹ lórí ẹ̀ àṣẹ̀gbéjáde ni joy woman herbal fertility tí èèyàn bá ń lò tó bá ń bẹ lọ́hùn fọmọ tí a bá ti tọ́jú tí wọn kò ṣe lára mọ́ pátápátá ní ta máa ní kó máa bẹ̀ sí lò rè tó bá bẹ̀ sí lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá àbímọlé wọn báyìí ó ń tẹ́ mọ́ owó tóun yóò máa bí tí yóò máa rẹ̀ sí ní gbogbo tó bá ti ń dà láàmú ó wá pé oríṣiríṣi àṣẹ joy woman plus àdẹ̀sí joy woman herbal fertility lógo lọ́dọ̀ Ọlọ́run bá èèyàn wà dáadáa tí ẹ̀ lè máa lo méjèèjì èèyàn máa lo méjì náà ni méjì náà máa lò pọ̀ ní joy woman plus a máa lo méjì joy woman fertility bẹ́ẹ̀ ni èèyàn máa lò ẹ máa ń fojú tó wà bẹ́ẹ̀ fọmọ ẹlòmíì fallopian tube ló block ẹlòmíì ló ti ní cyst gbogbo àwọn nǹkan tí wọ́n ń dárúkọ lórúkọ oríṣiríṣi yìí ewé àti egbò kájú ẹ̀ ti ń sìn ewé àti egbò kájú ẹ̀ ìwọ tó bá ń gbọ́ mi má bọ̀rọ̀ ẹ pa o ilé tá a gbé kalẹ̀ yìí ò takò ẹ̀sìn àdékùn ẹ̀ wá forí balẹ̀ fún nǹkan kan ìgbà náà mùsùlùmí ni wá àdékùn ẹ̀ ò pọ̀fọ̀ sí ṣùgbọ́n tó ń ṣe é lágọ̀ọ́ ara pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́ba yóò wà dáadáa èyí ń dá láàfíà ti ń sìn a ní magic ointment fún àwọn tó bá ní àìsàn stroke rí i pé ẹlòmíì ní stroke ọwọ́ ẹ̀ wá gan ẹsẹ̀ wá gan ẹlòmíì ẹnu ẹ̀ wọ́ tó bá bẹ̀ sí lu oògùn stroke wa yìí tó bá bu magic ointment tó bá bu díẹ̀ sínú omi tó bá gbé mu àwọn àbẹ̀ sí máa sọ̀rọ̀ dáadáa padà pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́ba àníṣe àárẹ̀ tí ó gbé oògùn a ní ògùn wa ní Indianapolis wọ́n máa gba nọ́mbà ẹ̀ wọ́n á sẹ̀tì ẹ̀ a ní ògùn wa ní
New York a dẹ̀ ní Ogun wa ní London. ti Indianapolis ń tó wọ́n ṣe fi bẹ̀rẹ̀ ni pé àwọn èèyàn ń pè mí pé àwọn ará Indianapolis kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀ làwọn ṣe rí òun ó wà lójú amóhùnmáwòrán. Bẹ́ẹ̀ni àbí àpè nọ́mbà yẹn fún wọn ni. ẹ pè nọ́mbà. ẹ bá mú kí a pè nọ́mbà tó wà ní Indianapolis. àwọn ti Indianapolis. Bẹ́ẹ̀ni. nọ́mbà tán máa pè sí. Bẹ́ẹ̀ni. nọ́mbà tẹ́ máa pè sí òní wọ́n á pè é mo sọ pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́ ní Indianapolis lọ́pọ̀ ò tí ì mọ̀ tó ṣẹlẹ̀ ní Indianapolis ni pé àwọn oògùn bàbá aládùn tí wọ́n fi ewé àti egbò pọ́nbélé ṣe nílànà ìgbàlódé ó ti wà ní Indianapolis báyìí àwọn bts ti máa ríra ní nọ́mbà náà la fẹ́ pè. ẹ pè tẹ bá ti pè wọ́n pẹ́ fún ṣe. nọ́mbà yẹn ni 317 457 9981 317 457 9981 nọ́mbà alágbàtà wa ní Indianapolis ni ẹ pè wọ́n ẹ máa rí àwọn oògùn wa rà ń bẹ̀. nọ́mbà náà wò lórí screen yẹn. pẹ̀lú àwọn nọ́mbà ìlú mi tẹ́tí lè rí. dẹ̀ ní London ẹ pè mí fún ara mi sí nọ́mbà yìí 080 28 12 1088 080 28 12 1088 ẹ pè mí fún ara mi láti rí oògùn yẹn rà ní London àbí ní Manchester pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ẹ máa dúpẹ́ fún Elédùmarè tó bá ń ṣe yín ní àgọ́ ara ẹ jẹ́ ká jọ ṣàlàyé fúnra wa ká fún yín nímọ̀ràn ẹlòmíì wà pé tó bá ti ẹ̀ lù gan ìwé ẹ̀wà ìdẹ́kùn lé ẹ̀ ń bẹ̀ tí ó sì mọ̀ níbi àlàyé àsìkò báyìí ní kó lọ lò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ wà dáadáa bí ó ṣe jẹ́ nìyẹn àdúrà ó gbà. bàbá aládùn ẹ ṣe nǹkan kan lónìí kò yẹ ń béèrè lórí ètò ṣùgbọ́n mo fẹ́ béèrè ni tó yà mí lẹ́nu nígbà tá à ń lọ sí ẹ sọ fún wa pé nígbà tá a bá fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ìbẹ̀rẹ̀kòdó lepers colony ibì kan tí ìjọba gbé kalẹ̀ orúkọ tó ń pè bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mi máa ń sọ pé ìlera wọn ti pé padà wọn iṣẹ́ adẹ́tẹ̀ mọ́ ká mọ̀ fún wọn ló kọ́ ọ̀gbọ́n àkíyèsí mi ni pé ẹ ṣáà ní dandan nígbà tá a bá ń lọ kájẹ́ ẹ mọ́ o tá a fi pè é pé àwọn ẹnjìníà tí wọ́n fẹ́ ṣe bọ́ o ibẹ̀ ti dé báyìí wọ́n ti wà níbẹ̀ wọ́n ti ń dúró dẹ̀ ní àfidẹ́dẹ́ ká dóde tàbí dúró ẹ̀yin lẹ̀ fẹ́ jẹ́ abá wọn o ṣùgbọ́n adúgbò bá ti pàdé wọn lọ́nà kí nìdí tẹ̀mí sọ pé dandan ẹ gbọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ bẹ̀rù bí ọ̀rẹ́ àwọn ẹlẹ́tẹ̀ wọn ni. àdúgbò fọlọ iṣẹ́ ìlera làwa ń ṣe àmọ́ àwọn tó máa wá tó pé àwọn aláìtọ́jú wọn náà tó wá wá ẹlòmíì gan ẹlòmíì lè fọ́ ọkàn láti fọ́ ọkàn ká tọ́jú wọn ìjọba ti ń sìn ẹ̀mí lọ́gbọ́ wa ti pé ó ti wà ní kómà oṣù ara ó ń tọ́ ara kò mọ̀ àwọn tọ́jú ẹ̀ náà ni wọ́n tó wá gbádùn àdúgbò fọlọ́hún so ibẹ̀ láti lọ ní pé àwò pé bó ṣe ń ròyìn nígboro pé tàdé ń gbọ́ àwọn ibi iṣẹ́ ibi tẹ̀ ń ṣe ń bẹ̀ ó wú wa lórí àánú dẹ́ àwò pé ẹ káà náà wo ta lè ṣe fún àwọn tó wà ń bẹ̀ ká fún wọn nímọ̀ràn nípa ìlera ara ká fún wọn nítorí pé nǹkan tó bá ń ṣe wọ́n ní òye dókítà sọ pé wọ́n ti wà òkè lóòótọ́ bọ́ díẹ̀ náà sì wà nítorí pé kò kí ń kù kó má kù síbi kan ètò ẹ̀sìn ètò oníjẹ̀díjẹ̀dì ètò ní àìsàn ẹ̀yìn àwọn náà níyàwó ó lè ráńgbà mi tọ́jú ìlú sí káà náà bá wọn sọ̀rọ̀ ẹ̀kejì náà ní pé káà náà contribute àwọn èèyàn lókè òkun wọn contribute wọn fowó ránṣẹ́ kí iléeṣẹ́ aládùn healing center káà náà fún wọn ní nǹkan ìpínlẹ̀ ẹgbà àlàyé fún wọn ní pé ilé náà fi. ní mọ́ ló bá dọjọ́ Monday ìyẹn tó láì Easter Monday wà àwa wò pé àwọn èèyàn máa ń ṣe ọdún Easter Monday àwọn èèyàn máa ń ṣe ọdún gbòòrò àwọn ń kọ́ lóòótọ́ àti kó oúnjẹ fún lọ fún wọn lóríṣiríṣi ṣùgbọ́n afẹ́ kí ni wọ́n dùn ọ́ èèyàn làwọn náà. ẹ fẹ́ bá wọn ṣọdún bẹ́ẹ̀ ni àwọn náà tẹ̀lé yín àjọ débẹ̀. ẹ wà níbẹ̀. àfàyèlẹ̀ àdébẹ̀. lára owó táwọn ti pinnu láti fún wa báyìí àwa náà ti mọ̀ pé a ṣe pàtì fún wọn. àwọn náà fún 50,000 sí láti lè ṣe wa. àti support yín. ìyẹn náà ó sì lára wo irinṣẹ́ tá a máa rà lọ lórí ara àgbà àti ẹ̀rà àgbà irinṣẹ́ àwọn onírinṣẹ́ bàbá arámọ́ni ń jó lọ́wọ́. Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run á sọ wá lè sọ nítorí Ọlọ́run fẹ́ nìyẹn kéèyàn dùn àwọn tí ò bá tí ì tó kéèyàn dùn wọn nínú pé ti yẹn sìn èyí tí wọ́n ń dùn wọn nínú Ọlọ́run máa gbé yín ga ẹ̀ ní rẹ̀lẹ̀ àpadà sí burúkú ò ní bá yín ẹ̀rí pé tí wọ́n fẹ́ ga láyé kó fòdodo kun ló tán tí a fẹ́ ga láyé kó fòdodo kun nítorí pé tá a kó kéré fún gbígbà ẹ fún lágbájá ó dẹ̀ gbà kó fún wọn kó kó sápò
kò ní rí ńlá gbà pèsè ètò òdodo yẹn ká máa tọ̀ ilé yẹn àdèmà ìjọba ga lóko ọlọ́run ọba pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba àní ṣe àìsàn tí ò gbógun ó dẹ̀ á dúpẹ́ láwọn tó ń fún àwọn èèyàn náà ní nǹkan lé nítorí pé irun mú lówó kò ṣeé fàtú ṣùgbọ́n ẹni tó lè gbìyànjú lè fún yàn ní nǹkan. nínú òtútù náà ti ń ṣiṣẹ́ wọn. ẹ̀bẹ̀ rí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run gbogbo yín pátá ẹ̀ ní rilẹ̀ ẹ̀ dẹ̀ kórè kó wálé ẹ̀ kórè kó wálé ilẹ̀ Yorùbá yà padà á gbé wa gbogbo àtàyà á ń gbìyànjú nípa Yorùbá yìí kó dúró wà lá máa jẹ àǹfààní ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bàdó àwọn gbà ọ́ so pẹ̀lú ògo lọ́dọ̀ níjọ́ Easter Monday yẹn àjọ máa débẹ̀ ni á bá wọn ṣe ọdún Easter ìlú Olúwa. babaláàdù àwọn míì wà wọn àfẹ kan tó bá gbọ́ bẹ́ẹ̀ ni síbẹ̀ ló tún lọ nísìn ibẹ̀ ló náà ẹ bèrè kò sí nǹkan kan. káwọn dúpẹ́ lọ́wọ́ àkì í ṣe pé bóyá ìfẹ́ tiwọn náà lọ fi wà bẹ́ẹ̀. àwa náà kì í torí pa agbọ́n jù wọn lọ ló jẹ́ káwa náà wà báyìí kì í ṣe torí pa agbọ́n jù wọn lọ. ṣé ẹni tó máa ń ṣiṣẹ́ ìtọ́jú á lóríṣiríṣi mo fi Ọlọ́run bá búra tí ẹ bá ń ṣiṣẹ́ ìtọ́jú á lóríṣiríṣi ṣebí ẹni tó lọ sí ọsùtù tó lọ kí ara ọsùtù tí wọ́n débẹ̀ ó kúrò ní ẹni tó wà pẹ̀lú wọn tó kó 35 years ló wà lórí nǹkan á rí oríṣiríṣi so nípa báyìí kò sẹ́ni tó kún tó lọ tọ́jú ẹnìkan tí ó níbẹ̀ yẹn ni kó mú wọ ètò wọn lọ ṣe yẹn Ọlọ́run á sọ ẹ́ lẹ́sàn tí ẹ bá ní kó wò ní wẹ̀ o tí ẹ bá kún kó ta ló máa wẹ̀ wọ́ sọ Ọlọ́run á gbàdúrà wa. aládùn ọ̀rọ̀ hospital tẹ sọ lóhùn mi rántí lásìkò kan mo bá lọ sílé ìwòsàn kan alọ́kìyàn ní lókọ̀lẹ́ ìdíje nílùú Abẹ́òkúta yìí àbádébẹ̀ alẹ́ ọkùnrin yẹn sì wà nílẹ̀ báyìí tí ń dúró tí ń pariwo ìnira ìpọ̀ yé àdùn abẹ́rẹ́ sí ṣiṣẹ́ mi àánú èèyàn pẹ́ ṣe mí ibi witness tèmi wà ní kọ́lọ́ ṣàánú àánú èèyàn pẹ́ ṣe mí omi ti fẹ́ máa jábọ́ lójú mi kí n dí ọlọ́wọ́ àgbàlagbà ní kéńdẹ̀ yìí ilẹ̀ yẹn nílé àwọn hospital ìjọba tó wà Nàìjíríà yìí tí nǹkan yẹn bá jábọ́ bẹ̀ àrùn sì máa ní láti mú nítorí pé àìsàn nílẹ̀ ẹlẹ́ẹ̀bẹ̀ gan lásán kí n wá wà ní ẹ̀ bí ara yìí sílẹ̀ ilẹ̀ nínú ìnira wọn ní kò sí bẹ́ẹ̀dì àwọn míì wà ń bẹ̀ tó jẹ́ wípé wọ́n ti ń gbádùn díẹ̀díẹ̀ ìjẹ́ ká sì máa lọ wọ́n ní wọ́n ìsanwó ó sì délé ọ̀sùn lówó ibẹ̀ láìsàn mi ò ti mọ̀ nígbà tó bẹ́ẹ̀ni ara àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé pé a fẹ́ yọjú sí àwọn ìwòsàn bí àwọn aláṣẹ ò bá fún aláàyè ẹ̀yìn náà mọ̀ orílẹ̀-èdè báwọn aláṣẹ ò bá fún aláàyè láti lè ṣe bẹ́ẹ̀ a fẹ́ yọjú ká lè wo torí bá a bá lọ tá a gbé àní mọ ìṣòro táwọn èèyàn kan ń bẹ́ẹ̀ lè fún aláàyè láti lọ ó lè jẹ́ pé ìgbésẹ̀ tá a máa gbé ẹ̀ ló la ẹlòmíì kúrò nínú ikú. ó máa la ọ̀pọ̀ èèyàn ẹlòmíì nítorí owó tí ò tó nǹkan ló ṣe kúkú. lórí 30,000 naira lẹ́lòmíì ṣe tí wọ́n fi ṣètọ́jú ẹ̀ 30,000 naira. tó bá ti deposit à ń tọ́jú ẹ̀ àṣìṣe ní tí ewé àti egbò tó fi yàtọ̀ nìyẹn tí ẹ bá dọ́dọ̀ yìí ó mú wá pò mọ́ ẹ̀kọ́ máa tọ́jú ẹ̀ lọ́nà. ẹ̀yin oníbílẹ̀. ẹ̀kọ́ máa tọ́jú ẹ̀ lọ́nà kò ní pé àwọn òtún wá ẹ sílẹ̀ ń bẹ̀ okùn tó bẹ̀ onígun ìbílẹ̀ òfin kéèyàn òkú sọ́dọ̀ òun náà ọ̀tọ̀ wọn lọ sútù àwọn ọ̀rẹ́dẹ̀ pé kéèyàn òkú sọ́dọ̀ pé òfin òmú wọn àwọn tí ẹ̀ máa kú síbẹ̀ kò òfin òmú wọn á ní kinní kan death on arrival ṣé oníṣègùn yẹ kó death on arrival. bàbá yìí Ọlọ́run dá aláàmú Ọlọ́run àsọyìn lẹ́sàn-án rẹ̀ o tẹ̀ ń ṣe iṣẹ́ tí ó dáa ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ kí iṣẹ́ tọ́lọ́run níbẹ̀ ò ṣe ni ẹ tó bá ń ṣe bẹ́ẹ̀ yóò jèrè láyé yóò jèrè lọ́rùn pẹ̀lú ògbólódé Ọlọ́run wa èrè náà Ọlọ́run á bá a fún yín o àṣà náà lẹ́sàn-án rẹ̀ o iléeṣẹ́ yóò ní jóná. lẹ́ẹ̀kan sí i mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yẹn tẹ nígbàgbọ́ nínú Yorùbá Gidi TV àti Ọlákúnlé Fásùgbà lórí atọ́kùn ètò mo yí gbogbo ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe pátá fáwọn èèyàn tẹ́ ò mọ̀ rí ṣùgbọ́n tó jẹ́ pé àánú bí ẹlẹ́ran ara lẹ́yìn náà ló ń ṣe yín tẹ́ fi fowó sílẹ̀ ẹni tó fi kéńké sílẹ̀ ẹni tó fi púpọ̀ sílẹ̀ mo mọ̀ lóore o ẹ ní firú ẹ̀ gbá o èmi náà ní firú ẹ̀ gbá o ẹ ní firú ẹ̀ gbá o àdúrà yẹn á gbà kẹ́ ẹ tó ṣe àdúrà yóò mọ̀ ní tẹ̀wọ́gbà kẹ́ ẹ tó lanu báyìí ṣàdúrà màrí ò ti gbọ́ ayé ò ní nira fún yín ẹ ní fi nira
ẹ̀ ní fi ìnira ló gbà gbogbo yín pátá wọ́n máa tún máa pè mí wọ́n máa bẹ̀ mí kí n jọ kí n sẹ́ńdà kan wọ́n tún máa bẹ̀ mí ni torí mi ò fi àkànnàbà mi síta ìdí ni pé bó o bá ti fẹ́ sẹ́ńdì owó kí ló fẹ́ ká fowó yẹn ṣe sọ. wọ́n lè ṣe kò rí pé báyìí ni. bí mi ṣe fẹ́ nìyẹn nínú fídíò yẹn mo rọ́ ọmọ kan tó ṣe kíníkan ọmọ yẹn ló wù mí kẹ́ràn lọ́wọ́ nǹkan báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún un tẹ́lẹ̀ mi bá tó pé ọmọ yẹn wọ́n ti ẹnìkan ti ń ṣe yẹn ìmíì tún wà nílẹ̀ tẹ́lẹ̀ ṣe ìjà ṣe lè àmọ́ owó tí ń wọlé nǹkan báyìí ló wà fún ìdí nìyẹn tí mi ò ṣe fi ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń bínú pé mi ò fi àká nọ́mbà sí ìta ìdí nìyẹn tí mi ò ṣe fi síbẹ̀ pé mo fẹ́ mọ àwọn wo ní ń sanwó wọlé ìdí nìyẹn ẹ má. owó tiẹ̀ lágbára tó pé àwọn èèyàn ọ̀tọ̀ la máa gbọ́ ọ̀tọ̀ náà máa sọ ẹlòmíì kò ní wádìí bí wà ní àkọ́nà àṣọṣọkùsọ ni so gbogbo síbẹ̀síbẹ̀ náà nígbà tẹ́yìn ti jẹ́ ẹni tó jẹ́ tí ẹ̀ ti mọ̀ pé ní tóun ṣe tó bá ojú ọ̀nà ọ̀fun bí ẹ̀ kọ́kọ́ balẹ̀ ẹni tó àwọn ènìyàn kó lè sọ ń ta èyí tá à ń ṣe yẹn ni òtítọ́ ló máa lékè fìtì ń sìn ó dẹ̀ fojú wọn pé wọ́n rí èmi náà débẹ̀ lẹ́nu kí gbọ́n ń dúpẹ́ ẹnìkan ẹni pé yóò ti ra jẹrẹtọ̀ ẹnìkan ẹni pé ó ti rí dún gbogbo àbí a rí omi tó wọ́n wá ṣe àrùn tó wá ṣe mi ò débẹ̀ rí mo tà lábẹ́kúta kò ń ṣe ọdún oṣogún ọdún mi ò débẹ̀ mo dẹ̀ ń kọjá ní títì mi jẹ́ mo pé nǹkan ọ̀rọ̀ ẹ̀ ṣe lẹ́ ń bẹ̀ fìtì ń sìn so àwọn téèyàn bá ti rí èèyàn náà ti rí nìyẹn èèyàn tí ò bá rí nígbà tó wáyà àwọn tó yá sọ gbà á rí o tó o jẹ ní Ọlọ́run àṣọ yẹn lẹsàn rẹ Ọlọ́run àgbà. ẹ ṣé o mo mórí o gbogbo ẹ̀yin aládùúgbò ti wa yàtọ̀ sí pé ń fáwọn èèyàn ní owó pé ẹgbà ẹlòmíì tó bá tún sẹ́ndì owó pé mo fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí fún àwọn èèyàn yìí ẹni báyìí mo fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí fún ẹ̀yin náà ẹgbẹ́ yẹn kí n tèmi wọ́n tún máa kìlọ̀ fún mi pé ẹ má yọ nú ẹ o láti sọ pé ẹ fẹ́ fáwọn yẹn ẹ̀yin gangan làwọn ẹ fi rẹ́pọ̀ sí mọ́tò tó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run àgbàdo Ọlọ́run bá àgbàdo àwọn lọ́wọ́ rẹ̀ nípa náà ìfẹ́ náà pẹ̀lú gbọ́dọ̀ a ò ní tẹ́ lọ́wọ́ ara wa Ọlọ́run á gbé wa ga wa. ẹ ṣé o àdúgbò púpọ̀ ìfẹ́ ká dárúkọ yín ǹjẹ́ ẹ̀mọ́ pọ̀lọpọ̀ tó sanwó mọ́kọ́ wọn mọ́nà bẹ́ẹ̀ lómi ẹ ṣé fẹ́ tẹ́ ní sí àwọn èèyàn ọmọ Yorùbá ó fi hàn wípé ṣẹ́rí tí mo rí yìí ọwọ́ ìgbésẹ̀ táwọn èèyàn gbé wọ́n ṣe ń ṣàánú fáwọn èèyàn ń fi hàn wípé bí Yorùbá bá gbòmìnira tó ìlú yìí á dáa púpọ̀. ní wọ́n máa nífẹ̀ẹ́ ara púpọ̀ Yorùbá dáa púpọ̀ àṣà tó dáa ni àṣà tó máa dáa ni Yorùbá ẹ lọ wo ọmọ Yorùbá tó bá pàdé ọmọ Yorùbá ẹgbẹ́ kò ní sáyé larúkọ ọmọ lórí náà. bẹ́ẹ̀ni ẹ pẹ̀lẹ́ sáà. òun náà máa sọ pé sáà òun náà máa sọ pé sáà. kí n sọ fún yín àwọn bàbá tó ti tó bí ọmọ 100 ọdún àwọn màmá bí ọmọ 70 years old wọ́n pè mí ẹ pẹ̀lẹ́ sáà bàbá Fáṣùgbà ẹ kú iṣẹ́ Olúwa sàmúdà èmi lè máa pẹ́ mà èmi lè máa pẹ́ sà. ibi àṣà Yorùbá tí ó dá nínú Yorùbá jù nìyẹn a máa ń pọ́nra ayé púpọ̀ a nífẹ̀ẹ́ ara púpọ̀ so tí wọ́n bá ṣe tán tí wọ́n bá a ṣe tán tá a dúró lọ́kàn ìfẹ́ yẹn ẹ̀rí pé wá gbòòrò dáadáa sí àánú yẹn ajẹ́káyé ti grow tí a bá dúró àǹfààní pọ̀ nbẹ́ pọ̀ kí ni China fi lọ nítorí pé wọ́n jẹ́ ẹyọ kan náà ní gbogbo wọn èdè kan náà ní wọ́n sọ but àwọn àgbà yìí èdè yẹn ti kó bá wa àṣà yẹn ti kó bá wa. ẹ ṣeun bàbá aládùn yóò tún dìgbà míì náà táwọn aláǹfààní àti ìpàdé fóònù nọ́mbà mi náà ní ẹ wò lójú ìwòran yín ẹ láǹfààní láti fi WhatsApp message ṣọwọ́ WhatsApp yẹn gan ló máa ń tẹ́ mi lọ́rùn jù ní gbogbo ìgbà ẹ ṣeun o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. Masali kaori baya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi.
ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tolúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí máa sá dalikapáribàyà kàṣáìdàyà ṣé ìgbéga lòun wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí lóhun tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ní +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe
tẹ subscribe sí. Yorùbá Gidi TV.